Kí lẹ̀ ń ṣe? Ẹ̀ ń wò. Kí lè léyìí tẹ̀ ń wò yìí? Ok. Níbi tablet lẹ ti ń wò. Ta ló rà fún yín? Bàbá Kérésì. Olùkọ́ ló fún bàbá Kérésì. Wow. So ẹ jẹ́ pé olùkọ́ ló rà fún yín yẹn. Kí ló yẹ kẹ́ sọ fún olùkọ́? Ẹ wojú mi kẹ́ sọ fún olùkọ́ kó olùkọ́ gbọ́. Ok, ẹ ṣe olùkọ́. Olùkọ́ fi ìwé kékeré kan sínú rẹ̀ àbí? Ìwé tó olùkọ́ fi sí nìyí. Eléyìí ló wà fún Yakub. Olùkọ́ sọ pé Merry Christmas Yakub láti ọ̀dọ̀ olùkọ́ àgbà Nàkí. Olùkọ́ ní kó o jẹ́ ọmọlúàbí. Eléyìí ni fún Kamil. Merry Christmas Kamil láti ọ̀dọ̀ olùkọ́ àgbà Nàkí, jẹ́ ọmọlúàbí. Merry Christmas Adam láti ọ̀dọ̀ olùkọ́ àgbà Nàkí, jẹ́ ọmọlúàbí. Ṣé ẹ mọ̀ nǹkan tó ọmọlúàbí jẹ́? Yakub, Kamil, Adam, ṣé ẹ mọ̀ kí ni ọmọlúàbí? Tó máa ń gbọ́ràn sí dádì àti mọ́mì. Tó máa ń gbọ́ràn sí dádì àti mọ́mì lẹ́nu, ó ṣeun. Tó tún máa ń ṣe kí ni? Tó máa ń bọ̀wọ̀ fàgbàlagbà, tó máa ń hùwà tó dáa. Ṣé ẹ gbọ́n tí mo sọ fún yín? Hello, máa gbà lọ́wọ́ yín o. Títí ẹ ní Yakubu, èyí tó olùkọ́ rà fún wọn nìyí, o sì tí ì já. Ara mi fẹ́ pé o lè wò. Ok. O lè wò. Ok. Ọya, kílẹ̀ irú ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ fún olùkọ́ nísìnyí? Mi gbọ́. Yakub, olùkọ́, kí ló fẹ́ sọ fún olùkọ́? Kamil, kí ló fẹ́ sọ fún olùkọ́? Kamil, kí ló fẹ́ sọ fún olùkọ́? Kí ló máa sọ fún olùkọ́? Pé wọ́n ṣe kí ni? Kitos, èdè Pufin school. Èdè wo ló yẹ kó fi sọ fún olùkọ́? Yakub, kí ló yẹ kó sọ kí Kamil sọ fún olùkọ́? Ọ̀rọ̀ ojú ẹ̀ kí o ọ̀wá mọ̀ ẹ ṣe gbogbo. Ó dàbọ̀ ẹ ṣeun olùkọ́ o. Ọwọ́ máa ròkè o. Inú àwọn ọmọdékùnrin Yakub, Kamil, Adam ó dùn sí ẹ̀bùn tábìlẹ̀tì tí ẹ fi ránṣẹ́ o. Ọlọ́run á máa bùkún yín o. Ó dàbọ̀ o.